ọjọ́ ajé Monday ń lò ní lágbára Ọlọ́run ajé ògúngúlùsọ̀ yóò fi ilé wa àti ọ̀dẹ̀ wa ṣe bùgbé láṣẹ Elédùà. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li online TV. Lónìí ti ṣe ọjọ́ 23 nínú oṣù kẹsàn-án ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Kẹ́ ẹ tó gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn ká sí omi mu, à ń padà bọ̀ náà. Ìròyìn fẹ́lifẹ́li TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti sọ wípé iṣẹ́ lòun wá ṣe o gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè yìí kìí ṣeré, àti wípé a kìí ṣẹbọ odò mọ́ ká tún máa pariwo òtútù. Ààrẹ Bọ́lá Tinubu tó sọ̀rọ̀ náà níbi ìpàdé kan èyí tó ṣe ní òpin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí pẹ̀lú àwọn tí wọ́n ti fìgbà kan jẹ́ olórí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àti olórí ilé ìgbìmọ̀ aṣojúṣòfin tó ń ti àwọn igbákejì wọn. Níbẹ̀ ni ààrẹ Tinubu ti tẹnu bọ̀rọ̀ wípé òun nílò ìfọwọ́sowọ́pọ̀ wọn tó ń ti àtìlẹ́yìn wọn o láti lè ṣe àṣeyọrí, kóun ṣe nǹkan tó dáa fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n lè máa rí ọ̀rọ̀ rere sọ lẹ́yìn tóun bá kúrò gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Tinubu tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ sọ wípé òun lòun béèrè fún ìrànlọ́wọ́ àti ìbò látọwọ́ àwọn ọmọ Nàìjíríà tí wọ́n sì dìbò fún òun láti gbé òun wọlé gẹ́gẹ́ bí ààrẹ. Ó wá ní ó yẹ kóun dá dídùn àti ìfọkànbalẹ̀ padà sí gbogbo àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ṣùgbọ́n òun lásìkò ìpolongo ìbò kí wọ́n lè jẹ mùkúntùn àti ìgbáládùn èyí tó wà nínú ètò ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà. Tinubu ní kìí ṣe owó lòun nílò tàbí dúkìá kankan o èyí tó lè mú òun láti parọ́ fún àwọn ọmọ Nàìjíríà, bí kò ṣe wípé kóun ṣe nǹkan tí ó máa mú ìtàn rere balẹ̀ lẹ́yìn wá ọ̀la tóun bá kúrò gẹ́gẹ́ bí ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ìpàdé ọ̀hún láti rí àwọn tí wọ́n ti fìgbà kan jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí àti igbákejì wọn. Bákan náà láti rí àwọn tó ti fìgbà kan jẹ́ agbẹnusọ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà tó ń ti igbákejì wọn àti sẹ́nẹ́tọ̀ Ken Nnamani tó ń ti àwọn èèyàn jàǹkànjàǹkàn níbi ìpàdé ọ̀hún èyí tí wọ́n ṣe pẹ̀lú ààrẹ Tinubu nílùú Àbújá tí ṣolúlù orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní àwọn ọ̀rọ̀ tó jẹyọ lẹ́yìn ìpàdé ọ̀hún láti ọwọ́ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìrìn ìbára ìlú sọ̀rọ̀ tó ń ti ọgbọ́n inú sí ààrẹ Tinubu, ọ̀gbẹ́ni Báyọ̀ Ọ̀nànúgà èyí tó gbé ọ̀rọ̀ náà jáde tó sì ní Tinubu tẹnumọ́ wípé òun fẹ́ ìrànlọ́wọ́ látọwọ́ àwọn ènìyàn wọ̀nyí. Bákan náà owó tàbí dúkìá kọ́ ò lòun wá kó bí kò ṣe wípé ọ̀nà tí ayé yóò gbà rọrùn fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun lòun wá o. Tinubu sì ní òun ti ṣetán báyìí láti fi ara òun jì fún ìdàgbàsókè ìlọsíwájú àti àlàáfíà ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ̀wẹ̀, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe ààrẹ ilẹ̀ wa. Bàbá òun ló ti sọ̀rọ̀ jáde lọ́jọ́ àìkú Sunday tí í ṣe ọjọ́ 22 nínú oṣù kẹsàn-án ọdún tí a wà nínú rẹ̀ yìí pẹ̀lú bí ààrẹ ọ̀hún ṣe korò ojú o sí àwọn ìwà kan tí àwọn ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n fi orílẹ̀-èdè Canada tí wọ́n fi ṣe ibùgbé pẹ̀lú àwọn ìwà búburú kankan tó ń ti àwọn nǹkan tó lè bá orúkọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ tán láwọn ènìyàn wúwo. Tinubu eléyìí tó ké sí àwọn àjọ tó ń gbógun ti wà ìbàjẹ́, ṣíṣowó ìlú kùmọ̀kùmọ̀ EFCC. Bákan náà ni wọ́n ké sí olúléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n sì ké sí gbogbo àjọ eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò tó fi mú àwọn àjọ èyí tó ń rí sí ìdarí ní ojú ọkọ̀ ojú omi eléyìí tí a mọ̀ sí Nigerian Port Authority wípé kán ṣiṣẹ́ wọn bí iṣẹ́ ẹnikẹ́ni yòówù tí wọ́n bá ti rí èyí tó bá fẹ́ gba ọ̀nà ìbúrú láti kó ọjà wọ orílẹ̀-èdè Nàìjíríà bí láti fẹ́ gba ọ̀nà ìbúrú kó àwọn ọjà owó iyebíye jáde kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n rí dájú pé wọ́n fi ọwọ́ òfin àti kélé òfin wọ́n fi gbé irúfẹ́ àwọn ènìyàn ọ̀hún. Tinubu èyí tó sọ̀rọ̀ ní ìgbà tí wọ́n ń jábọ̀ iṣẹ́ ńlá kan fún wípé ó kéré tán o
wọ́n rí àwọn ọkọ̀ tó tó bíi 53 53 wọ́n rí gbà tó ń ti owó tùlùtùlù kan eléyìí tó ń lọ bíi igba lọ́nà ẹgbẹ̀rún ó dín owó dọ́là 183 point kìíní kan dollars eléyìí tí wọ́n ní wọ́n rí gbà padà kúrò lọ́wọ́ àwọn ènìyàn ọ̀hún. Níbẹ̀ ni Tinubu ti sọ wípé ìlú tí ò bá sí òfin ni ò sí ẹ̀ṣẹ̀, ìlú tí ẹ̀ṣẹ̀ bá sì ti wà dandan ni òfin ibẹ̀ ó gbọ́dọ̀ dúró wámúwámú báyìí ni o. Ó ní òun kí gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò tó ti mọ́ àwọn agbófinró pé wọ́n kú iṣẹ́ takuntakun. Ó ní ìbẹ̀rẹ̀ ò sí ìdúró ò sí fẹ́ni yóò gbódòmì. Ó ní báyìí kí wọ́n túbọ̀ tẹ̀síwájú o nínú iṣẹ́ wọn. Ó ní gbogbo àwọn èèyàn yòówù tí wọ́n bá ti lè hùwà ìbàjẹ́ tàpá sí òfin ilẹ̀ yìí kí wọ́n rí dájú pé wọ́n gbé wọn kí wọ́n sì fà wọ́n lọ síwájú òfin bó ti tọ́ àti bó ti yẹ. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti pariwo síta lórí àdéhùn tí ìjọba àpapọ̀ ilẹ̀ wa ṣe wípé wọ́n yóò bẹ̀rẹ̀ sí ní máa rí ìrẹsì àpò kan oníkílò eléyìí tó ń lọ 50 kìlógíráàmù rà ní ẹ̀dínwó èyí tó ń lọ bí ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà 40,000 naira wípé irọ́ gbu ni ìròyìn ọ̀hún. Wọ́n ní láti ọjọ́ tí ìjọba àpapọ̀ ilẹ̀ wa yà sí ọ̀tọ̀ wípé àwọn ọmọ Nàìjíríà yóò máa ní àǹfààní láti ra ìrẹsì ọ̀hún lẹ́dínwó ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà ní ìwọ̀ngbà tí wọ́n bá ti lè ní àmì ìdánimọ̀ tá a mọ̀ sí NIN tó ti káàdì pélébé tí wọ́n fi ń gba owó jáde lẹ́nu mọ́ṣíìnì ATM wípé nǹkan méjì tí wọ́n yóò pèsè rèé láti lè láǹfààní láti rí ìrẹsì àpò kan rà, èèyàn kan fún àpò kan ní àpò kan sì fún ènìyàn kan gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ ilẹ̀ wa Nàìjíríà bí wọ́n ti sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀. Ṣùgbọ́n báyìí làwọn ọmọ Nàìjíríà ti ní irọ́ gbu ni ìròyìn ọ̀hún o. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá gbàgbé ẹni tó jẹ́ alákòóso fún ètò ọ̀gbìn ní orílẹ̀-èdè wa Nàìjíríà Abubakar Kyari èyí tó gbé ọ̀rọ̀ náà jáde ṣe lálàyé wípé síwájú kó tó di pé àwọn ọmọ Nàìjíríà ń rira wọ́n ní àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ìjọba àpapọ̀ àwọn ni ó kọ́kọ́ rí àǹfààní láti kọ́kọ́ ra ìrẹsì náà síwájú kó tó di wípé àwọn ará ìlú bẹ̀rẹ̀ sí ní máa rira èyí tí wọ́n sì ti ní títà rẹ̀ ti bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún tí a wà nínú rẹ̀ yìí ńlá àwọn òṣìṣẹ́ ọba yóò máa rí ìrẹsì ọ̀hún rà ntòní tìkẹ́ ńrọ̀tí tí ó bá fi dé ọjọ́ kẹrìndínlógún nínú oṣù kẹsàn-án ọdún tí a wà yìí ńbẹ̀ ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọn yóò máa rí ìrẹsì ọ̀hún rà lọ́pọ̀ yanturu èyí tí wọ́n sì ti ní ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ fún àwọn òṣìṣẹ́ ọba gbogbo ní orílẹ̀-èdè Nàìjíríà láti máa rí ìrẹsì ọ̀hún rà ní ẹ̀dínwó ẹgbẹ̀rún lọ́nà ogójì náírà. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìwádìí eléyìí tí aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa ìròyìn Fẹ́lifẹ́li online TV tó ṣe lópin ọ̀sẹ̀ fi hàn wípé gbogbo àdéhùn tí alákòóso ọ̀hún àti ìjọba àpapọ̀ tí wọ́n ṣe fún àwọn ọmọ Nàìjíríà wọ́n ní àdéhùn orí ahọ́n òfegè irọ́ ní bẹ́ẹ̀nbẹ́ wípé títí di àsìkò tí ìròyìn fi ń kóra jọ o wọn ò tí ì rí ibùdó kankan tí wọ́n yà sọ́tọ̀ láti lè rí ìrẹsì ọ̀hún rà gẹ́gẹ́ bí àdéhùn àti ìlérí èyí tí wọ́n ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà èyí tó túmọ̀ sí wípé ńṣe ni ìjọba àpapọ̀ lẹ̀ yí gbé àwọn ọmọ Nàìjíríà ní gógó tí wọ́n sì tì wọ́n sórí kẹ̀kẹ́ ògèrè ẹlẹ́sẹ̀ kan léléyìí tó jẹ́ wípé wọ́n ń já gerege lọ ní o sínú ibi tí Ọlọ́run bá nìkan ló mọ ibi tí kẹ̀kẹ́ ọ̀hún yóò ti dúró. Lákòótán wọ́n ní alákòóso wa ní lótìtọ́ àti lódodo làwọn àyè kan tí wọ́n yà sọ́tọ̀ ní ìrẹsì ọ̀hún ò tí ì débẹ̀ ó ní ṣùgbọ́n òun fi dá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé láìpẹ́ láì jìnà wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa rí ìrẹsì ọ̀hún rà gẹ́gẹ́ bí àdéhùn àti ìlérí èyí tí ìjọba àpapọ̀ tí wọ́n ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin ará ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà ògùn aṣaralóore S2 herbal mixture à ń padà bọ̀ wá. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí. Torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí.
oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pin wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀. Ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́ ẹ dán wò, ìjọba lù ú lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀ egbòogi ẹ̀ tá a ti ṣe lẹ́jọ̀. Torí ẹ̀ àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o 079 0153 tàbí 0806 4000 204. X2 Ultimate Herbal International Limited. Health is wealth. With care, God is. Ẹ káàbọ̀ padà. Mo lérò wípé ẹ ti gbọ́ ìpolówó ọjà oògùn aṣaralóore ọ̀hún X2 Herbal Mixture. Ẹ sì ti rí àwọn nọ́mbà tí wọ́n fi lélẹ̀. Ẹ̀yin náà ẹ pè lónìí láti rèé mú kan. Bó ti dáa fọ́kùnrin òun náà ló dáa fóbìnrin. Ìròyìn fẹlifẹli ṣì ń tẹ̀ sí ọwọ́ iwájú. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn lópin ọ̀sẹ̀ tó kọjá yìí ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ lórí ikú arákùnrin kan eléyìí tó fa eruku òórùn jẹnẹrétọ̀ èyí tí wọ́n tàn nínú ilé wọn tí wọ́n fà á símù tó sì ṣekú pa ó. Arákùnrin ọ̀hún Nwachukwu Ikechukwu eléyìí tí wọ́n ní ó ń gbé ní agbègbè Ṣógóyè ní ìjọba ìbílẹ̀ Ọbáfẹ́mi Owódé ní ìpínlẹ̀ Ògùn ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ó ti ṣẹlẹ̀. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, wọ́n ní Ikechukwu tóun ti ìyàwó rẹ̀ Oyin Fálọdún ò ni wọ́n tan jẹnẹrétọ̀ lálẹ́ tí wọ́n sì gbé sínú iyàrá ibi tí wọ́n sùn sí lérògbà wípé kí àwọn olè tí máa ń gbé jẹnẹrétọ̀ lóru kí wọ́n má bàa gbé tóun ti ìyàwó rẹ̀ Oyin Fálọdún ò ni wọ́n tan jẹnẹrétọ̀ lálẹ́ tí wọ́n sì gbé sínú iyàrá ibi tí wọ́n sùn sí lérògbà wípé kí àwọn olè tí máa ń gbé jẹnẹrétọ̀ lóru kí wọ́n má bàa gbé jẹnẹrétọ̀ wọn lọ. Eléyìí tí wọ́n sì tàn tí wọ́n ní eruku ẹ̀rọ amúnáwá òun ló pọ̀jù nínú yàrá fún wọn tí wọ́n sì fà símù, èyí tó rán ọ̀gbẹ́ni Ikechukwu Nwachukwu lọ sí ọ̀run. Wọ́n ní ẹlẹ́yinjú àánú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan èyí tó ń gbé ní agbègbè wọn tí wọ́n pe orúkọ ẹni ọ̀hún ní Ọládayọ̀ Ọláṣùbòmí èyí tí wọ́n ní ó máa ń dá àjọ ojoojúmọ́ ẹlẹ́gbẹ̀rún kan fún ìyàwó Ikechukwu tí wọ́n pè ní Oyin Fálọdún ò. Wọ́n ní ọwọ́ alẹ́ ní nǹkan bíi aago 10 ọjọ́bọ̀ Thursday èyí tó kọjá yìí ni arábìnrin ọ̀hún ló mú owó àjọ tirẹ̀ olójoojúmọ́ wá fún ìyàwó Ikechukwu. Wọ́n ní nígbà tí yóò débẹ̀ sí ìyàlẹ́nu ló bá àwọn méjèèjì tí wọ́n sùn kalẹ̀ tí wọ́n ní agbára mọ́ èyí tó mú láti ké gbàjarè sí ìta fún àwọn arádùúgbò àti àwọn ará ilé yòókù. Wọ́n ní dìgbàdìgbà tí wọ́n yóò fi gbé wọn Ikechukwu òun ti jọ́lọ́run ọba nípè ní ìgbà tí ìyàwó rẹ̀ tóun sì mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tí wọ́n sì gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn. Wọ́n ní ká tó wí ká tó fọ̀ Ikechukwu òun ti ta tẹ́rù ní ìpá, ṣùgbọ́n wọ́n ní ìyàwó rẹ̀ Oyin òun sì mí tí àwọn òṣìṣẹ́ oníṣègùn òyìnbó tí wọ́n sì dóòlà ẹ̀mí arábìnrin ọ̀hún. Ẹ̀yìn tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn arábìnrin SP Ọmọlọ́lá Òdútọ́lá òun ló fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ wípé lótìtọ́ àti lódodo ní ọ̀rọ̀ ọ̀hún ti tó iléeṣẹ́ ọlọ́pàá tó ń bẹ ní agbègbè ọ̀hún ni wọ́n ti fi tó wọn létí tí wọ́n sì ti gbé ìgbésẹ̀ tó tọ́ àti èyí tó yẹ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà ọ̀kan nínú àwọn adẹ́rìn-pòṣónú tí í ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà àgbà ọ̀jẹ̀ Ali Baba ló ti ní kò sí bí ọ̀bọ ṣe ṣe rí tínà kí ò ṣe. Ó ní bá a bá rí ọkùnrin àti ìyàwó tó jẹ́ tọkọtaya tí wọ́n jọ ń ṣiṣẹ́ oṣù ṣùgbọ́n tí ọwọ́ ìyàwó bá gbé pẹ́lí nínú owó oṣù gbígbà ju ti ọkọ rẹ̀ lọ, Ọlọ́run yóò rọ irú ọkùnrin bẹ́ẹ̀
láti kọ̀wé fiṣẹ́ rẹ̀ sílẹ̀ kó wáṣẹ́ míì múṣe o yàtọ̀ sí tí ó máa dúnkòkò mọ́ ìyàwó rẹ̀ láti fi iṣẹ́ owó iyebíye èyí tí ìyàwó ń ṣe sílẹ̀ kó mú iṣẹ́ míì ṣe. Alibaba èyí tó sọ̀rọ̀ ọ̀hún ní ìgbà tí ó ń fojú wòye rẹ̀ sí ọ̀rọ̀ sọ wípé púpọ̀ nínú àwọn ọkùnrin ló ti ṣe àwọn àṣìṣe eléyìí tó sì ń kó bá ìdílé wọn dòní nípa wípé bí ọwọ́ ìyàwó bá gbé pẹ́lí tó lọ sí òkè ju tọkùnrin lọ irú ọkọ bẹ́ẹ̀ yóò máa dúnkòkò mọ́ ìyàwó rẹ̀ wípé òun ló lórí ilé kò sì fẹ́ kí ìyàwó kó ṣoríire ju tòun lọ o. Ó ní bí wọ́n bá béèrè lọ́wọ́ òun tóun ó bá sì tọ òdodo ọ̀rọ̀ ó ní òun yóò rọ irúfẹ́ ọkùnrin èyí tó bá jẹ́ wípé ìyàwó rẹ̀ ní owó oṣù títí rẹ̀ ó pọ̀ ju ti ọkọ lọ kí ọkọ kó kọ ìwé láti fi iṣẹ́ rẹ̀ sílẹ̀ kó mú iṣẹ́ míì ṣe léléyìí tí ó sì máa rí owó bákan náà kó fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ lọ́nà eléyìí tí àlàáfíà yóò fi jọba nínú ìdílé wọn o. Ó ní yàtọ̀ sí èyí hùn bírúfẹ́ ọkùnrin ọ̀hún bá ti wá ń dúnkòkò mọ́ ìyàwó rẹ̀ látàrí wípé ọwọ́ ìyàwó ó gbé pẹ́lí ju tu ọkọ lọ nínú owó oṣù gbígbà onírúfẹ́ ọkùnrin ọ̀hún ló ti ń kọ wàhálà sí ìdààmú láti lè wọ inú ilé rẹ̀. Ó ní lákòótán nínú ọ̀rọ̀ òun yóò rọ irúfẹ́ àwọn ìyàwó tí Ọlọ́run bá tún gbà fún ju ọkọ lọ kí àwọn náà kí wọ́n ní ìtẹríba èyí tó pọ̀ dáadáa kí wọ́n sì ní sùúrù kí wọ́n gbà wípé Ọlọ́run ló ń pín kò fi ọjọ́ orí tàbí ipò kò fi pín o kí wọ́n tẹríba sábẹ́ ọkọ wọn látàrí nǹkan tí wọ́n ní yìí kó lè jẹ́ àjẹmọ́nú àti ìgbádùn tó ti ìfọkànbalẹ̀ fún wọn títí di ọjọ́ alẹ́ eléyìí tí ó sì jẹ́ kí ilé wọn kó tòrò mínímíní bí omi àfòwúrọ̀ pọ̀n gẹ́gẹ́ bí Alibaba bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lórí àwọn ohun tó ń lọ nínú ìdílé ńlá Alibaba ti mú ọ̀rọ̀ ọ̀hún jáde gẹ́gẹ́ bí àmọ̀ràn fún lọ́kọláya èyí tí wọ́n ń ṣiṣẹ́ oṣù tó wọ ara wọn sì jura wọn lọ. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lífẹ́lí kò ní jù báyìí lọ fún ti tòní títí ojúmọ́ la tẹ́tùmọ̀ láǹfààní sọ́tún rẹ̀ míì mo gbà á ládùúrà wípé ilé ò ní lé wa ọ̀nà nínà wá ọjọ́ ayọ̀ wa kò ní dọjọ́ ìbànújẹ́ o. Fúnmi Adénúgà lẹ́nu tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lífẹ́lí TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.